Àjàní ekukeku kò ní ń kó borí asín. Ìràkèrà ò ní ń kó borí ìkàmùdùn. Egbòkégbò ní ń kó borí ìfà o. Ẹ má fi wé lọ́rọ̀ orin ọdẹ. Àjàní alárèjà láti fèwì yìí sọ́jìnlẹ̀ ọ̀rọ̀. Ẹ kú lé báyìí là kí wọ́n tá a bá délé rè wá báyìí là á wí tá a bá dọ́nà. Àròkọ bá dúdé là kábẹ̀ ìgbà àrò là kákọ̀pẹ́ ojúgbòrò báyìí là á kí onídìrí. Àjàní alárèjà lá ẹ kú lé ní àyín mo pé sàlàfíà ní ṣe dáadáa ní gbogbo wa ń bẹ. Àmọ́ ṣé apá àtàwá ó sì mọ̀ ká ayé oníjàlè kẹ́pà wá ní orí gbogbo wa pátápátá ò ní burú. Orí ẹ̀dìyẹ kì í burú kó yé dúdú. Orí àdì kò ní burú kó má ṣe yọ lóhùn. Ẹni bá pé ká má ṣe lògbà yí pé Ọlọ́run ọba ò nígbà fún. Ìyẹn ká tó ṣeré ìbàlà kọ́kọ́ jù o. Ìbà lọ́wọ́ olódù tó màrè. Akọ́dá ayé ọba mi nímọ̀lá. Akọ́dá ayé ọba lèwí lè ṣe. Ọba tí ò ní sátidé Olódùmarè lọ́jọ́ ìsinmi. Ọba pẹ́rẹ́ bí ewé bọ́. Ọba kìsì bí ó di ẹ̀yìn bọ́ọ̀lẹ̀. Ọba tí ń gbénú afẹ́fẹ́ sọlá. Ọba tí ń gbénú atẹ́gùn ń ṣògo. Ọba lánàá ọba lónìí Olódùmarè tí ó máa wà tó bá dọ̀la. Ìjẹ́ ká tó ṣeré ìbà wọn tó lórí là kọ́kọ́ jù o. Wá ló kọdẹ nílé ayé. Olúgbèlè ló kọdẹ ìlú ọ̀hún. Tántán ló kọdẹ nílùú Haúsá. Ògúnjìmí ló kọdẹ tìlú Kìrè. Ságilọ́gbẹ́ ló kọdẹ Gbógìlà. Àgùnbẹ́ ló kọdẹ ìlú Ìbàdàn. Tòrótòró ló kọdẹ ìlú Ìlọrin. Alépàtà ló kọdẹ ìlú Ìgbòho. Àjàní alárèjà lá mo tún ti dérò ní ẹ máa wò mí lọ́nà tẹnu. Ẹ̀yin ẹgbẹ́ mọ̀dẹ́sẹ́ gbèrè ọdẹ abẹ́ ní gbèrè ọdẹ. Ẹ pé ìbà bàbá tó fún wa ṣe o. Ìbà bàbá tó fún wa ṣe. Ọ̀nà tẹ́ ẹ tó wà là ń tọ̀ yóò. Ọ̀nà tẹ́ ẹ kọ́ wa là ń tọ̀ yóò. Ẹ tún sọ pé èmi yín lájọ mi àbẹ́ o. Èmi yín lájọ mi àbẹ́. Àwa yín lájọ mi àbẹ́ o. Àwa yín lá. Ó bá dàmọ́dún káàríra wa. Ọlọ́run má jà súra wa. Ọlọ́run má jà súra wa. Ìwọ̀n àsìkò ìsúnmú mi ní Ọlọ́run má jà súra wa. Àgúnmọ̀ àsìkò ìsálàtọ̀ sí o. Ẹ tún sọ pé òkè àyà ni ẹ sá máa wò ó. Òkè àyà ni ẹ sá. Obìnrin ti lé àlèdè ẹ mọ́ bàjá. Obìnrin ti ní àlèdè ẹ má bàjá o. Ẹ tún sọ pé kìíní ní wá kìíní ní wá. Kìíní ní wá kìíní ní obìnrin sóhun ẹ̀ ló ní fún ẹran. Àjàní alárèjà láti fèwì yìí sọ̀jìrì ọ̀rọ̀. Ìbàdàn làwà yóò ẹ̀yọ́ màálù Ìbàdàn tí ń bẹ ní àyín. Ìbàdàn kí ni so? Kí lẹ fi jókòó? Kí lẹ jẹ lánàá? Ọmọ ìlú Ìbàdàn pátápátá ń wọ́n máa rere bàbá ẹ̀yìn. Ìbàdàn tó mèsì tí wọ́n gbọ̀. Àròlú owó dọ́gbọ́n yọké. Ìbàdàn májàmájà bíi ìtọ́jọ́ sí. Èyí tí bàbá yín jára àdúgbò gbogbo lógun. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹ̀gbí yóò. Ọmọ àjẹ̀gbí ọmọ àfikàrà òfòrìmù. Ìbàdàn májàmájà bíi ìtọ́jọ́ sí. Èyí tí bàbá yín jára àdúgbò gbogbo ológun ẹ̀mẹ̀sì ẹ̀gọ̀ dọ́gbọ́n yọké ọmọ oníkéere ike ẹ̀yìn òjò tọ́ya ká má ṣe gbé yín fọ́ya gẹ̀gẹ̀ ẹ̀yìn òjò tó sà ká má ṣe gbé yín fòsà láwẹ̀ ṣé kẹ́yìn wájọ kẹ́ àmúṣẹ̀yẹ ni ọmọ oníké ẹ̀yìn gẹ́dẹ́ ibi tá a gbé pẹ́pẹ́pẹ́ ibẹ̀ nìdí àpẹ́ ẹ́ ibi tá a gbé dì sí la pè lókè Agodi ibi tá a gbé pọ́n wọn lọ́bẹ̀ là ibẹ̀ là ń pè ní gbé ńlá níbi tá a gbé tú wọn ká níbẹ̀ ní túntàbà ẹrú tá a kọ́ nígbà ogun Ògèdèngbé níbi tá a ti gbé pín ẹrú náà tó gbé dìjà ibẹ̀ ni wọ́n ń pè ní Bódìjà ẹ máa fi wé lọ́rọ̀ orin ọdẹ Àjàní Akéwì tí ń fèwì yìí sọ̀jìnlẹ̀ ọ̀rọ̀
lónìí mo fẹ́ sọ jálá dìtàn mo fẹ́ sọ tán di jálá ẹ máa wò mí lọ́nà tẹnu gbogbo ẹ̀yin ọkùnrin olójú kò mú ọ lọ tẹ sojú wokòwokò tó jẹ́ pé tẹ́ ẹ bá ti róbìnrin ẹ máa tan pọ́ńtà ojú. àní lọ́jọ́ kan ni mo jókòó níbi mo gbé ń tayò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ọmọ alárẹ̀ ọdẹ. Sàdédé ni mo róbìnrin ọ̀hún tó dára ó sì rẹwà bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀. Mo pé mo fẹ́ lọ lè étọ̀. Wọ́n fi àjà ní akúkú mọ ibi tó ń lọ. Olójú mọ́mọ́ róbìnrin sọ ibi tó bá ń lọ ni orí fún wa. Èmi ò kúkú ṣe bí èpè mo gbọ́. Ṣé bájá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Àní mo sáré tètè ooo. Àní mo sáré tètè mo bá lọ lè ébóbìnrin mo ní kí ló kọ rẹ ó ní wàlẹ̀wà lòun ń jẹ́ àwọn ọ̀rẹ́ òun a sì mọ̀ pé òun níwà sàdédé tí mo tún gbọ́ yìí tán mo tún mórí ewì sétè mi ọmọ alárẹ̀ ọdẹ mo ní wàlẹ̀wà ojúgun ege arẹwà lóbìnrin ẹni ọkùnrin pàdé tó bú sẹ́kún ó ní bẹ́ẹ̀ yóò jáyé ẹni bó bá sì jálé ẹni kò léèwọ̀ níbo ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ó ní ibi tó ń gbé kò séèyàn tó lè débi ibẹ̀ ẹ má fi wé lọ́rọ̀ orin ọdẹ èmi sọ pé mo ti tẹ̀ lóbìnrin lọ sí Kaduna rí mo lọ mo sì túbọ̀ níbo ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. àní wọ́n wí fún mi wọn ò gbọ́ ìtọ́jú mi rí lọ́jọ́ tí mo sì ń ròyìn ẹ jẹ́ sọ̀rọ̀ abóbìnrin o ẹ jẹ́ sọ̀rọ̀ abóbìnrin gbogbo ọkùnrin ẹ tẹ́tí gbọ́ ẹ jẹ́ sọ̀rọ̀ gbogbo ọkùnrin ẹ tẹ́tí gbọ́ obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké o ẹ tún jẹ́ sọ̀rọ̀ fọkùnrin o ẹ jẹ́ sọ̀rọ̀ fọkùnrin ẹ jẹ́ sọ̀rọ̀ fọkùnrin o ẹ tún jẹ́ sọ̀rọ̀ fọkùnrin lọ̀dàlẹ̀ ọkùnrin lèké. àní lọ́jọ́ tí mò ń wí mo rìnrìn ẹsẹ̀ mi fẹ́ẹ̀ kan nígbà tá a rìn débì kan mo wá sọ pé mo lọ mọ́ ó pé a kì í dénú omi ká tún máa kígbe òtútù àjọ máa lọ ni nígbà tá a wá débi ìrókò kan ibi mi pé kí ló ṣe. ìwàlẹ́wà débi ìrókò ọ̀hún ló bá fọwọ́ kan ìrókò lẹ́ẹ̀mẹ́ta la bá wọnú igi lọ. àṣewìn lobìnrin tí mo ti ń tẹ̀lé látàárọ̀ wọ́n lù mí bíi kúkú bíi yíyẹ gbogbo àwọn aráàlú náà ti ń wá mi káàkiri wọn ò mọ ibi tọ́mọ alárẹ̀ ọdẹ lọ odidi oṣù kan ni mo lò níbẹ̀ ẹ má fìwé lọ́rọ̀ orí ọdẹ ìgbà tó dọ̀gànjọ́ òru lọ́jọ́ kìíní àná ni wọ́n bá tì mí síta lọ́pẹ́lọpẹ́ ọdẹ tó rí mi mo bá kó mo bá rò lọ́dẹ bá mórí sẹ́nu pé àní ò sọ̀rọ̀ fóbìnrin o àní ò sọ̀rọ̀ fóbìnrin obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké o ẹ̀jẹ̀ asọ́ra Àjàní akéwì lèmi jẹ́ Àjàní tí bèwì ìsọ̀jìnlẹ̀ ọ̀rọ̀ mo kọ́ ìjà lábí ẹni tó kéwú mo mẹ́wàá èdè bí ẹni tó mọ Kùránì ọ̀dẹ tó pàkúnúgbá ìníkéwújá èyí ó pààrọ̀ gidigba ló ṣe wà límọ̀ ààrẹ ọ̀dẹ ṣé bá mi gbẹ̀yọ̀dẹ àbẹ́ ní gbẹ̀yọ̀dẹ ẹ máa wí pé kọlọ́ọ̀ má jẹ́ àsúra wa o kọlọ́ọ̀ má jẹ́ àsúra wa ìmú àsìkò ìsúmú mi ní kọlọ́ọ̀ má jẹ́ àsúra wa àgúnmu àsìkò ìsálàtọ̀ sí o kọlọ́ọ̀ má jẹ́ àsúra wa. Thanks for listening.